Ọ̀jẹ̀ ká yóò gbàgbọ́ pẹ̀lú fáàrí tó ń bẹ lára rẹ̀. لماذا الفخر بالعدل وبمن من الدنيا وبالقصر الجسيم وبالمال الكثير يا حبيبي فإن متاعنا عند الكريم غرور يا حبيبي لو سمعت كذلك ريحاني كذلك ريحاني حكيم. Mo fẹ́ ìyá wa mo bá ìdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kó àwọn òjẹ́ máa ṣe fáàrí bí tọ́lọ́. لماذا الفخر بالعدل ومن Afẹ́wà Ibrahim tó ṣe fáàrí ilẹ̀ fún pèmí ní ìdá ìlú kí o tó ṣe fáàrí ta lè ní tí máa ṣe fáàrí. لماذا الفخر بالعدل ومن Nítorí àmà ìdá àwùjá bá àjábùtù. لكم الفضيل علينا إن دعونا فأبيتم رجاء الفضيل إلينا. إن دعونا فأجبتم لكم الفضل علينا إن دعونا فأبيتم رجاء الفضيل إلينا. Bẹ́ẹ̀ bá pè wá tàbá dá yín lóhùn ọ̀dọ̀ wa lọ́lá padà sí. إن دعونا فأجبتم Kì í ṣe fàárí ní pípé tẹ́ ń pè wá tààrà yín tààrà yìí dá yín lóhùn lásìkò tẹ́ ń pè wá sùn. لكم الفضل علينا Padà síbi orin tòun ní pé gbogbo ẹni tí bá ṣe fàárí láyé ó ṣe fàárí ó ṣe ìgbéraga ìgbéra sálẹ̀. لماذا الفخر بالعدل ومن لماذا الفخر بالعدل الرميم. Ó ṣe fàárí kí ló tó ṣe fàárí láyé kan. بالعدل ومن Ìwọ ipò tí ó padà kẹ́ fún. بالعدل ومن Gbogbo mo dá rere, gbogbo mo dá mo lọ mo lọ́lá mo níyì mo nípò mo ní gbogbo nǹkan. Bí ábìlì rẹ̀ ni ó padà kẹ́ fún nínú sàárì ìjọba. من الدنيا بالقصر الجسيم Ṣé nínú ayé tá a wà ńlẹ̀ yìí? من الدنيا بالقصر الجسيم Tọ́rọ ní àwọn kùsùrù, oláwọn pálásì tó dáa, oláwọn mọ́tò bọ̀gìrìbọ̀gìrì tó dáa, oláwọn gbogbo tó dáa ńlá lọ́rọ̀ ṣe fún ọ nínú ayé. Sọ́wọ́n ló fi ń rò pé kọ́ ọmọ ṣe fáàrí lórí ẹni tí ò bí. بالمال الكثير يا حبيبي Nítorí owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀, owó rẹ̀ pọ̀ ń báńkì. Èyí tó bá wù ọ́ lọ́nà ńlẹ̀. بالمال الكثير يا حبيبي Owó rẹ̀ ó pọ̀ nínú ilé, èyí tó bá wù ọ́ lọ́nà ńlẹ̀. بالمال الكثير يا حبيبي Ìyọ̀ rẹ̀ ni. فإن متاع عند الكريم غرور يا خليلي لو سمعت غرور يا حبيبي لو سمعت كلام Àbíbí ìrẹ́ ọ̀rẹ́ ni tó ń ṣe fàárí. فإن Ìrẹ́ ọ̀rẹ́ ni ìrẹ́ ayò mi tó ń ṣe fàárí lórí ìta fún ọ. فإن متاع عند الكريم Ìgbà mọ́tà ìdàlẹ̀kẹ̀rí ni orí gbogbo yòròyòrò ayé tó rí wọn ni lọ́dọ̀ ọlọ́wọ́ ọba àjọkẹ́
fẹ́ sọ́dọ̀ rẹ lónìí bàbá ti wà torí o ma ìdájọ́ tó lọ́wọ́ tó gbé lọ́la. kàdáli kàrí àárí àyàkíní. kìí ṣe fáàrí o kìí ṣe fáàrí o kìí ṣe fáàrí. fáàrí kí la ní ta fẹ́ ṣe. ọgbọ́n kí la mọ̀ tá à ń dá tí gbogbo ẹ̀fìn ní mo ti rí káwọn aláàmọ̀ ṣe fáàrí. bí yàrá bá dọ́gbọ́n fún yẹn kò ní dọ́gbọ́n fọlọ́. kàdáli kàrí àárí àyàkíní. irú yìí lè yẹ gbọ́dọ̀ súnmọ́ irú yìí lè yẹ gbọ́dọ̀ bá ṣe torí ẹni akuru ẹni sọkuru ẹsìn ní kíni ẹsìn ní sọfúrú. kúrò yá kàlílà ó sẹ̀mítà. Abu Hurairah èyí tó jẹ́ wá sí. wọ́n kúmọ̀ wá. Abu Hurairah ni wọ́n gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ ní Muhammad. wọ́n wá nínú ọ̀sẹ̀ lábàbí wọn. ẹ yọ̀bọ̀ sí ọ̀nà dáadáa. wọ́n ní gbà tọ́lọ́wọ́ ọba tó dá àlìjẹ́ náà tán. ọlọ́wọ́ á pè Jibrilu. àwọn ìsọ̀rọ̀ àti ọ̀sọ̀rọ̀. wọ́n ní lè Jibrilu. ó yá wọ́n á wọnú àlìjẹ́ náà lọ́wọ́ tèmi ọlọ́run tí mo dá síbẹ̀. wọ́n ní gbà tí Jibrilu débẹ̀. Jibrilu ní ya Rabbal Izzati ya quwwatal matin. ìwọ ọba ńlá ọba tí o sí rẹ̀ láyé. لماذا الفخر لماذا الفخر لماذا الفخر لماذا الفخر لماذا الفخر بعظمي وبمي. ìrírù wa ń sọ wípé ìyá ọlọ́run àlìjánnà tó dá yìí inú àwọn ẹrú rẹ̀ ó dùn gbogbo wọn yóò wù tó gbọdọ̀. من الدنيا gbogbo ẹrú ọlọ́run yóò wù tó wọn lọ tó wù àlìjánnà. أبي torí gbogbo ìròyìn àti gbogbo tó dáa tó tó ti ń bẹ yẹ. من الدنيا بالقصر الجسيم. ọlọ́ni Jibrilu ọ̀dà wá fún mi ìṣẹ́jú díẹ̀ nígbà náà fún Jibrilu ìṣẹ́jú díẹ̀ ọlọ́ni ìrẹ́ Jibrilu ọkọ̀ wa padà lọ́wọ́ àlìjánnà padà kótó wa lọ́wọ́ àlìjánnà padà ọlọ́run tó wá kó gbogbo àdánwò àgbákò ọlọ́run tó kó sí gbogbo ojú ọ̀la àlìjánnà. أبي المال الكثير يا حبيبي. bí ìgò bí ẹ̀gbọ́n gbogbo tí èèyàn fi wọ́ bẹ̀ ọlọ́run tó kó sẹ́nu ọ̀la àlìjánnà. أبي المال الكثير يا حبيبي. Nígbà Jibrilu padà àlìjánnà tó lọ wò tẹ́lẹ̀ torí kó ṣe é gidi orí kójú ọ̀nà tó ń fẹ́ gbà wọlé. Ojú ọ̀nà yìí ò yí sí o. Ó ní ìrìn ọlọ́run ó láwọn ẹrú rẹ̀ ó lé ẹ̀rú ò máa bà wọ́n o. أبي المال الكثير يا حبيبي فإن متاع فإن متاع عند الكريم. Yóò máa bẹ̀rù o, wọ́n máa sá fún ìgbò, wọ́n máa sá fún ẹ̀gún, wọn ò ní lè ṣiṣẹ́ eré láti wà àlìjánnà o. غرور يا خليلي لو سمعت. Ẹ wò yí táwa ṣe lónìí. Iṣẹ́ eré wo ló tó lé yìí? Nínú òjò tó kò háyà yìí, gbogbo wa sì tún torí bòjò àsìkò wá. غرور يا خليلي لو سمعت. Gẹ́gẹ́ bí nǹkan tá a bá àwọn ọmọ ìṣẹ̀lú wílẹ̀ kan, ẹlòmíì ó fòjò kẹ́wọ́ kò ní lọ bí tọ́lọ́hún. غرور يا خليلي لو سمعت. Èwo la mà tá a ṣe tá a ní sèmí mà. غرور يا خليلي لو سمعت. Ìpè ọlọ́run wo la mà tá a pè ọlọ́run tá a ní pè mí ìmọ̀láyé. غرور يا خليلي لو سمعت كذلك ريا فيها اليقين. Òjò tó rọ̀ lónìí yìí ìtumọ̀ tí Jibrilu rí ń jọ òun wípé àwọn tí ó wà àlìjánnà wọn ò lè fara gba ìyà torí prọ́sẹ̀sì lèyìn ó ṣe tí ó fi wà àlìjánnà òun ni gbogbo ìtawà náà ṣe tá a fi dé àyè lónìí prọ́sẹ̀sì kan ni lẹ́yìn fi wà àlìjánnà. Ńgbà Jibrilu torí ìhun tán ọlọ́run gbà tọ́lọ́run tó wá dá iná ọlọ́run dá iná tán ọlọ́run yẹ Jibrilu lọ́wọ́ náà. Jibrilu débi tọ́lọ́run ti dá iná Jibrilu pé àwọn ẹrú yóò sàfẹ́lẹ̀ yìí wọ́n nílé wọn bí yìí o. غرور يا خليلي لو سمعت. Eléyìí ní agbára o iná ipò háyà o nílé wọn bẹ̀rẹ̀ o. كذلك ريا اليقين. كذلك ريا اليقين.
tí ó mọ dùn mọ́yà yẹn yóò rí lẹ́nu ọ̀nà ẹ̀ná. òun ni ẹlòmíì ọkà kílọ̀bù tó dùkọ́ lọ tààjú dìbò. ẹlòmíì kò jẹ àwọn ẹjọ́ burúkú ní ó dáa ju kó jó yìí tó sọ́nà lọ. Gúrúrú ìyá kàlílì lọ́wọ́ sẹ̀mí tá. ojú ọ̀nà iná làwọn èèyàn wà pọ̀ sí. níbi mùrárẹ̀ mùrádọ́ǹbọ̀rọ̀ làwọn èèyàn pọ̀ sí láti lè ráyè wọ inú náà wọn ni. èèyàn díẹ̀ lápèmùtọ̀ èèyàn púpọ̀ lápèmùtọ̀ náà èèyàn díẹ̀ ni ó dáhùn. Gúrúrú ìyá kàlílì lọ́wọ́ sẹ̀mí tá. Kàtàlí kàrí. Bàbá yìí ń bá wọn lọ́wọ́. Gbogbo àdéhùn téèyàn bá ṣe láyé tí ọba síta rẹ̀ tó fi kú tó màmá tí ò síta rẹ̀ tó fi kú tó bá ti dáhùn kíámà wọ́n da dúró lẹ́nu bodè kò ní jọ wọlé. Gúrúrú ìyá kàlílì lọ́wọ́ sẹ̀mí tá. Kí èyí wọn máa wá jẹ́ ìwọ̀fà kúkú mi dáhùn kíámà. Kàtàlí kàrí. Wọ́n sì máa jẹ́ àdéhùn fún mi nígbà kíámà pẹ̀lú ìmọ̀ye àdéhùn tí mo ti ṣe fún àfàwọn ọmọ ìkẹrù. Gúrúrú ìyá kàlílì. إذا ما لم ترد أن تتم الوعد في شيء نعم حسن قول نعم من بعد لا وقبيح قول لا من بعد لا وقبيح القول لا بعد لا. أبا يبانا محمد لا تقولن إذا ما لم تريد. bẹ́ẹ̀ bá ti pé àdéhùn pé bá ti fẹ́ ṣe é nì má ká lápá àdéhùn torí gbogbo ẹni tí ń bá ká lápá àdéhùn àgbákò ní àyìnmá pé àdéhùn rẹ̀ láyé àgbákò ní ó jẹ fún yàrá kíá. أن تتم الوعد في شيء نعم. mo wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́ ní ibi àdéhùn mi pé láyé lónìí lọ́dọ̀ àbá àwọn ọmọ ìkẹwé bá ní alhamdulillah. Sàárè báyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń rí àwọn àpapọ̀ rẹ̀ báyìí àwọn àkásẹ̀ṣẹ̀ ń dágbére fáyé lọ́wọ́ báyìí ni àwọn àkásẹ̀ṣẹ̀ ń kó nínú ayé lọ́wọ́ báyìí ni ọba tí ò ní kí wọ́n ti kó nínú ayé tó wọ́n